Aláròyé máa wí o. Àjálù ńlá èyí ni bí Ayọ̀míkún ọmọ kan ṣoṣo tí Péjú Ògúnmọ́lábí ṣe kú. Títí di bá a ṣe ń sọ yìí làwọn èèyàn ṣì ń bá àwọn àgbà òṣèré ilé wa nì Péjú Ògúnmọ́lá àti ọkọ rẹ̀ Sunday Ọmọbọ́láńlé tí gbogbo èèyàn mọ̀ sí Pápílúwẹ̀ẹ́ dárò ikú ọmọ wọn Olúwaṣínà Ayọ̀míkún Ọmọbọ́láńlé tó dolóògbé lójijì lẹ́ni ọdún 24. Àgbọ̀sọgbánú nìròyìn ikú ọmọkùnrin náà. Ká má purọ́, àtàwọn tó mú òṣèré yìí àtàwọn tí ó mọ̀ ni wọ́n ń bá àgbà òṣèré yìí dárò tọ́pọ̀ sì ń sunkún torí àdánù tí ò ṣeé ṣàkàwé tó ṣẹlẹ̀ yìí. Ọ̀rọ̀ náà dùn ọ̀pọ̀ èèyàn dé pinpin ọkàn wọn. Àbí ojú kan ẹ̀pà ojú kan èrè, ọmọ yìí ò pé méjì lọ́wọ́ ìyá rẹ̀, òun nìkan ṣoṣo ni. Iṣẹ́ orin ló yàn láàyò, ó sì ti ń ṣe dáadáa ń di orin náà nítorí ó ti gbá àwọn orin kan jáde. Bẹ́ẹ̀ ló ti gbàmì ẹ̀yẹ lọ́dún díẹ̀ sẹ́yìn níbi ìdíje kan tó ti gbégbó orókè. Èyí ni gbogbo èèyàn ṣe ń pariwo tí wọ́n sì ń sọ pé ó ṣe wá jẹ́rú ọmọ tí òbí ti ní àgbójúlé ńlá lórí ẹ̀ ló wá fò ṣánlẹ̀ lójijì tó sì ṣe bẹ́ẹ̀ kú báyìí. Ọlọ́run o, irú kí lèyí? Àjálù burúkú lèyí làwọn èèyàn ń pariwo. Èyí tó mú kọ́rọ̀ náà dùn ọ̀pọ̀ èèyàn tó mọ obìnrin yìí délédélé ni bí wọ́n ṣe ṣàlàyé bí ojú ọmọ ṣe pọ́n àti bó ṣe pẹ́ kó tó rí Ayọ̀míkún yìí bí tọ́mọ náà sì ní níwájú tí ò ní lẹ́yìn lọ́dọ̀ ìyá rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé bàbá rẹ̀ ti ní àwọn ọmọ kan ṣáájú èyí tí ìyàwó Alúwẹ̀ẹ́ tó ti dolóògbé bí fún un. Bó tilẹ̀ jẹ́ pé àwọn mọ̀lẹ́bí kò tíì jáde láti fìdí ikú tó pa á múlẹ̀. Ìròyìn kan tá a kò lè fìdí rẹ̀ múlẹ̀ sọ pé ìlú òyìnbó l'Ayọ̀míkún ń gbé. Balùwẹ̀ ló wà tó fi déédéé yọ̀ ṣubú lulẹ̀ tó sì gbẹ́mìí mì nítorí tí ò rẹ́ni ràn lọ́wọ́ pẹ̀lú bó ṣe jẹ́ pé òun nìkan ló wà nínú ilé lásìkò ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n lọ́mọkùnrin ẹni ọdún 24 náà ṣẹ̀ṣẹ̀ parí ìsìnrú ìlú gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ láìpẹ́ yìí ni tó sì ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́yìn táwọn òbí ẹ̀ ti náwó tí wọ́n ti ṣe wàhálà tí wọ́n sì ti jìyà lé e lórí tó kàn kó káwọn pàápàá bẹ̀rẹ̀ sí jẹun ọmọ nígbà tọmọ náà bá bẹ̀rẹ̀ sí sanjọ́ fún wọn. Lára ohun tó mú kí ikú ọmọkùnrin túbọ̀ dùn gbogbo ayé wọra ni pé àwọn òbí rẹ̀ ti dàgbà. Ìyá ti dẹni ọdún 64 nígbà tí bàbá ìyẹn Alúwẹ̀ẹ́ ti dẹni ọdún 71. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, kì í ṣe pọ́mọ náà ṣàìsàn tìtẹ́lẹ̀. Òkú eré kan pàápàá la gbọ́ pé ìyá ẹ̀ wà lásìkò tí wọ́n fìròyìn ikú ọmọ ètò létí. Ìràwọ̀ òṣèré tíátà ni Ọ̀gbẹ́ni Ọdúnládé Adékọ́lá ló kọ́kọ́ kéde ìròyìn ìbànújẹ́ yìí pẹ̀lú ọ̀dùn ọkàn sí tí ìgbọ́ àwọn ènìyàn nírọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 2 oṣù yìí. Látìgbà náà àti títí tá a fi parí àkójọ ìròyìn yìí làwọn èèyàn ṣì ń bá àwọn àgbà òṣèré náà kẹ́dùn fún iná ọmọ tó jó wọn ọ̀hún. Lára àwọn òṣèré tó ti bá wọn dárò ni Ibrahim Chatta. Òṣèré náà sọ pé mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yìí má jẹ́ òótọ́ o nítorí ìròyìn tó burú jù tí ò ṣeé máa gbọ́ tó sì bani lọ́kàn jẹ́ kọjá sísọ ní eléyìí. Adéníyì Johnson kọ́ ní tiẹ̀ pé ara lọ́ mi gidigidi láti kọ eléyìí sórí afẹ́fẹ́ nítorí kì í ṣe irú ohun tó máa ń wù mí láti gbé sórí ayélujára nìyí. Bó tilẹ̀ jẹ́ pé mi ò mọ̀ ẹ́ lójúkojú ṣùgbọ́n màmá rẹ tó tún jẹ́ màmá wa Ọlọ́run nìkan ló lè tù wọ́n nínú, kò sí ọ̀rọ̀ téèyàn lè sọ. Lateef Adédìméjì kọ́ ní tiẹ̀ pé ọkàn mi lọ sọ́dọ̀ gbogbo mọ̀lẹ́bí ní àsìkò tó ṣókùnkùn biribiri yìí, kí Ọlọ́run alágbára fún yín ní okun lásìkò tó le koko lásìkò yìí. Ní ti ọ̀gá Bello ìyẹn Adébáyọ̀ Sàlámì, bàbá náà kọ̀rọ̀ báyìí pé àdánwò yìí wúwo gan-an ni. Àkókò ìdoríkodò àti ìrònú jinlẹ̀ gidi pẹ̀lú ìbànújẹ́ ni èyí tó mú ìrora tí ó le gan-an láti bọ́ kúrò nù rẹ̀ wá. Eléyìí kọjá àfaradà. Ọlọ́run, ìwọ ló mú gbogbo borí gbogbo rẹ̀, a gbàgbọ́ pé ìwọ ni alágbára. Èyí àtàwọn ọ̀rọ̀ ìmúlọ́kànlé míì pẹ̀lú àdúrà làwọn èèyàn fi ránṣẹ́ sí òṣèré yìí àti ọkọ rẹ̀ lásìkò tó lágbára gidigidi yìí.